tún mójú wa rọ́dún yìí mò ń bá IyaaMi àtàtà dúpẹ́ torí wípé ní gbogbo ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún òun náà lọ́jọ́ bí wọn tọdún yìí ó tún ti wọlé dé wẹ́rẹ́ àdúpẹ́ lọ́wọ́ àdániwáyé torí wípé inú ìlera pípé inú àlàáfíà ń ló bá yín láṣẹ Elédùmarè àlàáfíà náà sì ní di fíafíà. IyaaMi àtàtà Madam Alice Kikelomo Fajimi Mama Fajimi Mama Alice Fajimi òun náà ni mò ń kí ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún òun náà ni ọjọ́ ìbí yín o Mama at 80 láṣẹ Elédùmarè ẹ wọ̀ tìrì dìgì sí ṣe 100 ẹ tún jù bẹ́ẹ̀ lọ bí Jésù bó bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn ẹ̀mí yín ó gùn nínú àlàáfíà àti ayọ̀ ni láṣẹ Èdùmàrè ojú yín ó mọ ọrọ́dún o Ìbàdàn ni yín Ìbàdàn tó mèsì tí ó gọ̀ Ìbàdàn nílé Olúyọ̀lé ẹ̀yin lọ́mọ àjẹgbín yóò àfikàrà ń fọ́rí mu Ìbàdàn ìlú Òjó ìlú Àjàyí ìlú Ìbíkúnlé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrù lójú ogun láṣẹ Elédùmarè mi yóò ṣọ̀pọ̀ o ọmọ wọn ń lẹ́ Ìbàdàn mẹ́rú ẹrú ẹ̀ náà mẹ́rú nǹkan ju nǹkan lọ. láṣẹ Elédùmarè ọjọ́ ayọ̀ ló jẹ́ fún wa kò ní jọ́jọ́ ìbànújẹ́ kò sì ní dọjọ́ ìbànújẹ́ o. àgbórákò báyìí òun náà ni tìjàpá àgbórákò ni tìgbín àgbórákò ni talábàáhùn kẹ̀pẹ́ kẹtọ́ kẹwàá pọ̀ láàárọ̀ gbogbo ọmọ tẹ́lẹ̀dùn àwa fi jíǹkì yín èyíkéyìí inú wọn ò ní fò ṣánlẹ̀ kú o lójú yín ẹ ní mọ sàárì ẹnikẹ́ni nínú wọn ẹ kó wọn jẹ pẹ́pẹ́pẹ́ láṣẹ Èdùmàrè àwọn náà sì ní jábọ́ lẹ́yìn yín àṣeyín ṣàmọ́dún bẹ́ẹ̀ bá wá ń gbọ́ bí mo bá wá ń kí yín Olúbùkọ́lá yín àtàtà ni o òun ló rán mi ń ṣẹ́ o òun ló ní kí yín ó ní kí yín méje mẹ́jọ Olúbùkọ́lá ọmọ Adélékè àyà Adégbọlá òun ló ní kí yín o ó ní grandma ó ní happy birthday to you many happy returns.